ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. ẹ jẹ́ máa kí gbogbo àwọn ìgbé àkó dédé àkókò yìí níbi gbogbo tí ẹ ti ní àǹfààní láti máa wo ìkànnì olómi ọgbọ́n TV yìí. òní ní ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2025. ojú tẹ fi ń wò mí ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ mi ò ní di láṣẹ lẹ́dùnmarè. àníró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ìbànújẹ́ ó kéré ó tóbi kò níyà tí kò wá wa lágbára ọba mi òkè. níbi gbogbo tẹ ti ní àǹfààní àti máa wò wá gbogbo abáyé náà láàkórí oko délé o. àwa tí ń bẹ lókè òkun ni tàbáwa tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà, ibi gbogbo tá a bá tẹ̀ báyìí ilẹ̀ rẹ̀ ni yóò máa jẹ́ fún kó wá wa. àyúnlọ àyúnbọ̀ lọ́wọ́ yẹn náà tẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà bí mo ṣe máa ń wí. a nílò àlọ́ ìdé o, ọkàn gbogbo wa balẹ̀, a ní ṣìrìn ìbànújẹ́ kiri ó tóbi kò ní jẹ́ ti kó wá wa lágbára ṣé Èdùmàrè. ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ máa ń wò wá ń gbogbo ìgbà àdúpẹ́ pé òkun lọ́wọ́ yín. tó bá sì jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀yin wò wá lórí ìkànnì olómi ọgbọ́n TV, ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí. Bẹ́ẹ̀ bá ti subscribe kẹ́sì tẹ notification bell, tẹ́ bá ti tẹ notification bell a máa sọ fún yín ní gbogbo ìgbà tí a bá ti wọ orí agbègbè báyìí tá a ti mú àwọn ìròyìn fún yín, nítorí ẹ ti mọ̀ wá lórí ìkànnì yìí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó gba ìjókòó àpéròsọ kájọ jíròrò sọ lórí rẹ̀, nítorí pé wọ́n máa sọ pé àìláṣọ lọ́nu kinní kan ó tó àpérò fún ọmọ eriwo. òun náà ló fà á tí a máa gbé wá láti jọ jíròrò lórí rẹ̀, nítorí pé ẹ̀yin àgbà náà lẹ́bọ̀ tẹ́ sọ wípé ọmọdé gbọ́n àgbà gbọ́n náà la fi dálé Ifẹ̀. àti tọ̀dọ̀ tí yín àti òye ti tọ̀dọ̀ tiwa àti gbogbo ẹ̀ lọ́tún àti lósìn ká lè jọ jó papọ̀ kí gbogbo ẹ̀ kí ó lè ṣèjọ wò lóní gúnrégé kó lè gúnrégé dáadáa. èmi tí tòótọ́ Olúṣọlá Ìṣọ̀lá ló kọ̀ mí, ìnẹ́kọ̀ ló kọ bàbá mi olómi ọgbọ́n lọ́wọ́ èèyàn pè mí. ọmọ ará akéni mímọ̀ jó méjì ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sì nìyàn. ṣé ẹ rí i lónìí yìí ó dá mi lójú gbangba wípé àwọn ẹ̀yà Ìgbò wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pawọ́pọ̀ pẹ̀lú àwọn Fúlàní láti gbalẹ̀ Yorùbá mọ́ a lọ́wọ́. ẹ máa wò ó pé kí ló olómi ọgbọ́n tún gbédè yìí. ẹbí alágbẹ̀dẹ tí ò bá rí àmì níbì kan kò ní máa lurin lójú kan so o. bí ò bá sí nǹkan tó fẹ́ mú jáde níbẹ̀ kò ní máa gbá irin mọ́lẹ̀ lójú kan so. tí ò bá sí tí mo rí tàbí tí ò bá sí ìwòye kan àní wò wípé àwọn ẹ̀yà Ìgbò àti ti Fúlàní wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá, wọ́n fẹ́ gbà mọ́ a lọ́wọ́. ìdí tí mo sì fi ní wọ́n fẹ́ gbà mọ́ a lọ́wọ́ ni wípé àwa fún alára wa, àwa náà ti ń ṣe ìṣe wípé bẹ́ẹ̀ ni pé a ti fààyè gba ọ̀pọ̀lọpọ̀ àwọn àrè. ẹ kọ́kọ́ ní sùúrù náà, kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n fi ń sọ wípé ìpínlẹ̀ Èkó gbogbo èèyàn ló ní ìpínlẹ̀ Èkó? ṣé bẹ́ẹ̀ náà lórí pé gbogbo èèyàn ló ní ìpínlẹ̀ Èkó? tó bá yẹ pé gbogbo èèyàn ló ní ìpínlẹ̀ Èkó, apá abo ló wà lórílẹ̀‐èdè Nàìjíríà, ṣé kìí ṣe apá ilẹ̀ Yorùbá? ṣé kìí ṣe ilẹ̀ Yorùbá? àwọn Àwórì ló tẹ̀lú Èkó dé o. àwọn Àwórì tó dẹ̀ tẹ̀lú Èkó dó ọmọ Yorùbá ni wọ́n. àwọn ọlọmọ iwájú ọlọ́kọ̀ tí ń sowó ẹ̀yìn ọlọ́kọ̀ tí ń ṣèjì gbẹ̀lẹ̀kẹ́ ògèdègèdè ọlọ́kọ̀ àtọ̀ yẹbẹyẹbẹ lójú omi. àwọn Àwórì ni o, àwọn lọ́ni ilé Èkó o. nítorí pé Èkó wá jẹ́ ìlú arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ láyé ìgbà yẹn tó jẹ́ pé ọkọ̀ ojú omi òun náà ni àwọn òyìnbó ni wọ́n ń lò tí wọ́n fi ń lọ sí ìletò kan dé ìletò kan. látorí omi yẹn ni wọ́n fi gbà wọ orílẹ̀-èdè wa Nàìjíríà, tó fi jẹ́ ìlú Èkó ni wọ́n dé sí. tó sì jẹ́ pé gbogbo èèyàn òun náà ni wọ́n ń fẹ́ dọ́dọ̀ àwọn òyìnbó yìí láti lè fún recognition. èyí ló mú tí ó jẹ́ pé oríṣiríṣi ẹ̀yà ló wà ní Èkó. wọ́n ti wá ṣe débi wípé kódà ní Èkó, yàtọ̀ sí pé èèyàn jẹ́ ọmọ Yorùbá nìkan ṣokọ́ ní gbégbá ẹ̀bùn tí ò sì jẹ́ kó rí bẹ́ẹ̀. nígbà tí wọ́n ti fi àyè yẹn gbà wọ́n ní Èkó wípé anybody tó ń gbé l'Èkó
ó lè gbé igbá òṣèlú láti díje dupò níwọ̀n ìgbà tí ó bá ti ní ìwé ẹ̀rí wípé ó jọmọ Èkó àbí ó ń gbé lẹ́kọ̀ọ́ tí ìsọmọ ẹni sùúrù tí ẹni tí kì í ṣe ọmọ Yorùbá tó wá sí ìpínlẹ̀ Ògùn tàbí kó wá sí Ẹ̀gbá kó jẹ́ bí Haúsá tàbí Ìgbò ká sì gbọ́ orúkọ rẹ̀ kó jẹ́ pé orúkọ rẹ̀ jẹ́ Nkechukwu Onyegachi kó bí sí Abẹ́òkúta ẹjọ́ ṣé Nkechukwu Onyegachi tó lè gbé àpótí ìbò ní ìpínlẹ̀ Ògùn tó lè náà fẹ́ di gómìnà tó lè náà fẹ́ di House of Rep ẹ lọ́wọ́ àwọn House of Rep wọn lẹ́kọ̀ọ́ púpọ̀ nínú wọn ọmọ Ìgbò ló pọ̀ mbẹ̀ nígbà tí wọ́n ti wá fi àyè yìí gbà wọ́n báwo ni wọ́n ní wá dá àṣà pálapàla tí wọ́n fẹ́ dá òun náà lélẹ́yìí o òun lélẹ́yìí o now invitation yìí ó ti ń lọ sórí ẹ̀rọ ayélujára káàkiri invitation wípé wọ́n fẹ́ jẹ oyè Obi of Lagos tẹ́ ẹ̀ mọ̀ túmọ̀ yẹn ṣá ìtumọ̀ orílẹ̀-èdè wọn ni ọba of Lagos táàdẹ̀ ní ọba ti Èkó mbẹ̀ ọba Akiolu ọba ẹ̀sìn ń pé méjì láàfin tí àyè bá ti gba àlejò jù pálapàla àlejò àpọ̀ ìmúdẹ̀ ṣe bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn Fúlàní náà lélẹ́yìí o nígbà tí àwọn bàbá wa fi àyè gbà wọ́n tí a fún wọn ní ilẹ̀ àwọn ẹlòmíín ní gàá tá a fún wọn ní ilẹ̀ wọ́n wá sọ́ra wọn wọ́n sọ pé àwọn fẹ́ kọ́kọ́ jẹ ọba kí ló máa ń pe ọba àwọn Fúlàní láàrin ara wọn náà wọ́n á pe láàrin Sẹ́ríkí tí wọ́n bá ti jẹ ọba tó jẹ Sẹ́ríkí láàrin wọn tí ọba dẹ̀ wà nínú ìlú yẹn ṣé ìmọ̀ ipò ọba ti di méjì nìyẹn what we suppose not to take àwọn nǹkan tó jẹ ká má gbà òun la gbà tó sì ti ṣàkóbá fún ara wa èdè wọn ni wọ́n fi tú wa jẹ nígbà téèyàn ti jẹ Sẹ́ríkí ní ìlú tí ọba kan náà wà ó dàbí pé kí wọ́n jọba Aláké kéèyàn kan náà tún sọ wípé òun tún fẹ́ jọba ìsàlẹ̀ Aké kó tẹ̀ má jọba ìsàlẹ̀ kó jẹ́ ọba Aké náà lòun náà fẹ́ jẹ ìhun tó túmọ̀ sí nìyẹn now invitation yìí ó ti ń lọ káàkiri invitation yìí program yìí ó fẹ́ ṣe ní on the 13 ọ̀la ni wọ́n fẹ́ ṣe o ọ̀la Saturday yìí ọba kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti rí invitation yìí wọ́n dẹ̀ sọ pé àwọn máa competition àmì ò rántí orúkọ ọba yẹn wọ́n náà máa competition wọ́n ti ní pé àwọn nǹkan tó jẹ́ kí àwọn ọba wa tó jẹ́ kí wọ́n gbájúmọ̀ rèé ṣùgbọ́n no bá a ṣe fẹ́ wà lẹ́yìn Ọ̀ọ̀ni tá a fẹ́ wà lẹ́yìn Aláàfin òun náà là ń tẹ̀lé o now ṣé lè right ẹ jẹ́ kí n ka invitation yẹn fún yín Corporate Affairs Commission wọ́n tún ní wọ́n wà registered o special invitation you are specially invited to the unveiling of prototype of wọ́n fẹ́ kọ́ palace worth of 1.5 billion naira ṣé ẹ mọ̀ bí palace yẹn ṣe máa rí ṣá ṣé ẹ ní rò pé àwọn ọmọ Ìgbò wọn ní rí owó yẹn wọ́n ní burúkú owó lọ́wọ́ pàápàá jùlọ àwọn tó wà lẹ́kọ̀ọ́ wọ́n á dá owó yẹn àwọn tó máa ní money na water 1.5 billion naira ni wọ́n fẹ́ fi kọ́ palace ẹ wo palace tí wọ́n máa kọ́ ní 1.5 billion naira ṣé ẹ mọ̀ bó ṣe máa fáìn ju palace kábíyèsí ọba Akiolu lọ ṣé ẹ mọ̀ bó ṣe máa fáìn ju palace ọba Ẹlẹ́gùṣì lọ 1.5 million naira ni wọ́n dá lé lórí ẹ̀ when they start the launching I'm very sure that they are going to exceed 1.5 billion naira billion EFCC dẹ́ rí eléyìí wọ́n lọ ṣèwádìí wọn kí wọ́n gbé wọn yípe bo ni wọ́n ti fẹ́ rí owó tí wọ́n fẹ́ dá billion iṣẹ́ wo ni wọ́n ṣe wọ́n wá ní Palace of Obi of Lagos State and celebration of his first Ofala festival kí ni Ofala festival ọdún iṣu ọdún ẹ̀làkọ́lá máa ń pè ní lábúlé ńgbà náà imagine ní ìlú Yorùbá ẹ̀yin fẹ́ sọdún ẹ̀là ẹ fẹ́ sọdún iṣu kí ló dé tẹ́ ẹ gbàlú yín lọ ṣé ẹ ń gbíṣu ní ìpínlẹ̀ Èkó ni
ṣé ẹgbẹ́ súnbẹ̀ ní sójà abúlé ṣé bọ́ abúlé oníkálukú wa láti máa ń sọdún ẹ̀ là ń gbà bí jẹ́ ẹni sùúrù náà kí gbogbo ẹ̀dẹ̀ ṣe wá rí báyìí. àwa náà máa ń sọdún tá a bá ṣọdún ọmọ rántí dáadáa abúlé àrélà abúlé tọ̀dọ̀ wa tí wọ́n tá a bá ti ṣọdún tiwa tó bá ṣe pé wọ́n fẹ́ ṣe ń bòmí ẹ jẹ́ kí n fi ṣe a máa ń lọ sí abúlé kan tó wà ní tó ń pè ní ẹsẹ̀ ké ní ọ̀nà ọ̀dẹ́dà yẹn náà bọ́n náà bá máa ṣọdún ẹ̀là tiwọn à á lọ síbẹ̀ gbogbo gbà àkéré lóòótọ́ àwọn ẹ̀gbọ́n wa la máa tẹ̀lé lọ́bẹ̀ tá a bá ṣe ti tọwọ́ ọ̀rọ̀lẹ́ a tún máa ṣàìsùn mọ́jú a máa ṣàìsùn mọ́jú ni abúlé oníkálukú ẹ ní sùúrù ṣé kí èmi kí wá kóra mi lọ sí Enugu kí n fi Enugu ṣe sample kí wá sọ pé ẹ̀yin ọmọ Yorùbá tí ń bẹ ní Enugu ẹ jẹ́ kóra wa jọ mo fẹ́ jọ kábíyèsí of Enugu bó ṣe túmọ̀ sí nìyẹn o kí ẹ mọ̀ pé kábíyèsí èdè Yorùbá ti wá ní mo ní mo fẹ́ jẹ kábíyèsí of Enugu tí bá ní mo fẹ́ jẹ kábíyèsí of Enugu ṣé wọn ò ní pè mí lẹ́jọ́ bẹ́ẹ̀ náà ló ṣe rí Obi of Lagos tẹ́lẹ̀ wọ́n ti máa ń pọ́n wọn lé wípé wọ́n máa jọba láàrin ara wọn wọ́n lè sọ pé Obi of Igbo of Lagos Igbo ti wọ́n á nọba Igbo nínú Èkó so that wọ́n á máa ní aṣojú tí wọ́n bá sọ pé ẹ̀yin Igbo dà o tẹ́ wà ní ibi ìbàyò ẹ̀yin Haúsá dà o tẹ́ wà níbi ìbàyò kò ní jẹ́ gbogbo ni wọ́n máa kó wá at least àwọn aṣojú wọn the representative nítorí ẹ̀ ni wọ́n ṣe yàn wọ́n. ó ń bọ̀ àwọn ládẹ́dẹ̀ o ní ìsinyìí tí àbá tètè pa iná rẹ̀ tí wọ́n bá fi lè jẹ Obi of Lagos ṣé ẹ mọ̀ wípé Obi of Lagos ó máa bá ọba Akínolú ó máa bá du àyè nítorí oyè tí Akínolú jẹ òun náà lòun náà jẹ o wọ́n fẹ́ count as first class náà o because of the whole Lagos ni o tí wọ́n wá ní kódà this invitation is enough for us for àwọn security wa láti ṣe iṣẹ́ ìwádìí àti láti mú wọn nítorí pé wọ́n tún fi ibi tí wọ́n ti fẹ́ ṣe wọ́n fi síbẹ̀ wọ́n kọ́ gbogbo àwọn ọ̀fẹ́ kọ́ office complex event center guest house for Igbo district shopping plaza ohun tó bí mi inú ẹ fẹ́ sọdún ẹ̀là lẹ́kọ̀ọ́ àwọn ọmọ Èkó gan wọn náà wọ́n fẹ́ sọdún iṣu wọn náà wọ́n láti lẹ̀ ìní rò pé bóyá wọ́n sọdún iṣu iye yàtọ̀ sí ọdún ẹ̀yọ̀ tí wọ́n ṣe ń bẹ̀ ẹ̀yin fẹ́ wá sọdún iṣu nínú ìlú onílùú ṣé ẹgbẹ́ iṣu bẹ̀ ni ẹ ṣe lọ sílùú yín kẹ́ ẹ lọ sọdún iṣu ẹ̀yin àgbààgbà lẹ Yorùbá ẹ̀yin àgbààgbà kóòtù òjìrè ibi tá a máa ń fẹ́ kẹ́ ẹ gígìrì sí òun náà lélẹ́yìí o ẹ̀yin gbogbo lọ́ba this is the high time àsìkò rèé nǹkan tá a fẹ́ yín fún rèé kì í ṣe kẹ́ ẹ bára yín jà bí kò ṣe pé kẹ́ ẹ jà fún wa kẹ́ ẹ sọ̀rọ̀ fún wa ẹni bá máa jọba kó lọ jọba nílùú ẹ̀ ní òtún mọ́jọ́ ta ní ìsinyìí tí Obi of Lagos bá ti wà ẹ máa palẹ̀ mọ́lẹ̀ lẹ́yìn Olúbàdàn ẹ máa jẹ Obi of Ìbàdàn ẹ máa jẹ Obi of Ogun State in fact wọ́n tẹ́ ẹ jẹ the whole state ni Obi of Ọ̀yọ́ lẹ máa jẹ Obi of Ogun State Obi of Ọ̀ṣun State the whole state kéèyàn sọ pé òun fẹ́ jọba gbogbo ìpínlẹ̀ àbà tí kì í tún ṣe Yorùbá ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ẹ̀yin èèyàn mi ẹ jáde ẹ wá fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section ẹ wá bá mi pé gbogbo àwọn tó jẹ́ ká pè ọ̀la on the 13 ọjọ́ sátidé àbámẹ́ta ọ̀la ni wọ́n fẹ́ ṣe kíní yìí this must not hold kò gbọ́dọ̀ jẹ́ kó wáyé ẹ̀yin lọ́balọ́ba ẹ dìde ẹ̀yin àgbààgbà Aláàfin Ọ̀yọ́ ẹ dìde Ọọ̀ni Ilé Ifẹ̀ ẹ dìde àsìkò àwọn nǹkan tó yẹ kẹjọ máa ṣe papọ̀ lélẹ̀ tí ò jẹ́ ká fàyè gbà nílẹ̀ Yorùbá ókè àìjẹ́ ká fi Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni Ilé Ifẹ̀ lẹ̀ ọba Akíolú fúnra lára wọn ń kọ́ Ẹlẹ́gùṣì ń kọ́ Onírù ń kọ́
ẹ dákun ẹ má yẹ káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ni máa sọ pé bóyá ti gbówó wá fún yín àwọn Igbo yìí kẹ́dẹ̀ ọmọ bọ́ ṣe ń ṣe kínní money na water ṣebí na money in go chop o you go use money do am nígbà ọba ti gbowó béèyàn bá ti jẹ́ dòdò ẹ kò lè sódòdó mọ́ ẹ dákun àwa mọ̀ wípé ọba gidi ni yín àwa mọ̀ wípé ẹ lè ṣerú rẹ̀ a mọ̀ wípé ẹ lè fọwọ́ sí i a mọ̀ wípé ẹ lè gbà á láàyè gómìnà Babájídé Sanwó-Olú yẹsà ẹ̀yin náà rí ṣé eléyìí wà nínú traditional constitution àbí sọ wà nínú normal constitution lẹ́yìn orílẹ̀-èdè Nàìjíríà ó wà nínú constitution ìpínlẹ̀ Èkó wípé such thing can be created ọ lè ṣèdálẹ̀ ọ lè dálẹ̀ Ọlọ́run á ràn wá lọ́wọ́ láṣẹ Elédùmarè ilẹ̀ Yorùbá yìí ibi rere làwa fẹ́ kó dé ibi rere náà ni yóò sì máa dé nígbà fáwọn àrè àwọn ẹ̀yà Ìgbò àjọ ń ṣe papọ̀ o ṣùgbọ́n ọwọ́ tí wọn náà fẹ́ wá mú yìí ọ fẹ́ gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ ni o nígbà ọba gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ wọ́n wá lé wa kúrò ní ìpínlẹ̀ Èkó o wọ́n ti jẹ́ ọmọ wípé Ìgbò ti fẹ́ gba ìpínlẹ̀ Èkó tán business okòwò tó wà ní ìpínlẹ̀ Èkó àìfàmọ̀ kí ẹ̀yà Ìgbò kó má kó 60%. ẹ lọ wò wọ́n ṣọ́ọ̀bù ńlá ńlá kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ òun ni wọ́n ní wọ́n á kówó lẹ̀ wa wọ́n á kó lọ fi tún ìlú tí wọ́n ṣe wọ́n á lọ kọ́lé kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ sọ́hùn ẹ̀yìn tó bá di December ń bọ̀ nísìnyí kẹ́ ẹ lọ wo bí wọ́n ṣe máa travel ẹ lọ bá yẹn máa travel lọ sínú ìlú wọn ẹ wò díẹ̀ tó ní nǹkan ẹ̀yin àgbààgbà ilẹ̀ wa ohun tá a máa ń fẹ́ kẹ́ ẹ ṣe rè Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi èyí nẹ́kan ló kọ bàbá mi olómi ọgbọ́n lọ́wọ́ èèyàn pè mí ọmọ alákẹ́ni mímọ̀ jọ méjọ mẹ́rin sí ni ẹ̀kọ́ kìí sí ni títí dìgbà tá a fi pàdé eré ayàtọ̀ láfíà láfi pàdé ó dàbọ̀.